torí àbámọ̀ ó ṣe jàre má wulẹ̀ sọ̀rọ̀ èèyàn kábàámọ̀ torí mi ò kábàámọ̀ lórí ọ̀rọ̀ ẹ̀ láti ìgbà tó ti dé iléeṣẹ́ yìí ní ìlọsíwájú ti túbọ̀ ń bá wa sí ó fẹ́ dàbí ẹni wípé kò sẹ́ni tí ìràwọ̀ ẹ̀ tó bá tèmi mú tó tiẹ̀ látìgbà tí mo ti délé ayé. I'm flattered, sir. Rárá ìwọ ṣáà kì má jọ rẹ lójú wàá gbádùn mi àmọ́ one other thing má gbàgbé ohun tí mo sọ fún ẹ níjọ́ yẹn lọ́wọ́ mi ò fi ẹ́ sí abẹ́ ẹnikẹ́ni o you report directly to me mi ràn ẹ́ sẹ́nikẹ́ni ìjọba. Oh, serious at us. Honestly. Oh, God. Kọ́lí bọ̀bọ̀. Ẹ̀mí ọ̀gá. Oh, guy, indeed. Oh, guy, you go call house law. But ọ̀rẹ́ mi, sọ fún mi. Níbo ni wọ́n ti jáwé sóbì náà? Kémi náà lọ já tèmi. Àbí báwo ló ṣe jẹ́ pé odidi CEO Phoenix and Associates èèyàn wá di kòríkòsùn ọ̀rẹ́ tèmi. O gbọ́dọ̀ jẹ́ kó dọ́gbọ́n sí ni. Mo dọ́gbọ́n sí ni, indeed mo dọ́gbọ́n sí. Mo jáwé sí, mo jágbó sí gan mo bì. Oh, serious. Ìwọ mọ̀ pé sórí Ọlọ́run rí pé ìyà tí mo jẹ ó ti tó. Ló jẹ́ kó fi chairman jíǹkì mi. Iṣẹ́ Ọlọ́run iṣẹ́ àwọn amárìdì ni. Ìwọ indeed àwọn amárìdì ní iṣẹ́ Ọlọ́run o. Àbúrò ó tiẹ̀ ní slang kan tí chairman mi máa ń lò. Tó bá ti lè sọ pé ọmọ rẹ̀ bí yan báyìí. Ó mì pé surprise kan bọ̀ fún mi ni. Nílò mo fẹ́ rò ọdún mélòó mo ti lọ bí kò tí ọdún méjì ẹgbẹ́ ni kí mi ti jìyà rí rí pé iṣẹ́ Ọlọ́run ni. Iṣẹ́ Ọlọ́run ni Ọlọ́run tó bí iṣẹ́ Ọlọ́run. Ta ni ẹ. Ọ̀gá ṣé ọ̀gá ní kẹrin sí mi. Ok ṣé o rọ sí. Ọ̀gá mi ló tún pè mí ẹ láti jẹ́ pé surprise kan ti dé nìyẹn. Ó ti o ó ti ẹ̀ fi dání àtúrí nǹkan mi wẹ̀ this weekend this is ṣàmàdàjẹ́ tán. kébì rẹ wò jẹ́ kébì gan sáré padà sí chambers because senior partner wa wà around this week. kó má lọ já mi gbé. kébì rẹ má wà pè é mọ́. All right man, take care. So you ready? Yeah. It's okay. Go check in more good news, so we'll see you later. All right, okay. Sure. Okay, sir. All right. I'll check. Come in. Sir. Only a very instant. Kola. Sir. It's very unfortunate. Wípé o ní lè bá wa ṣiṣẹ́ mímọ́. Sir. You heard me. Mo ti san gbogbo entitlement ẹ pátápátá sí bank account ẹ. Kọ́kọ́rọ́ ọ́fíìsì ẹ o gbọ́dọ̀ mú lọ́bì kankan korípo fún secretary ẹ. Bó bá dẹ̀ ṣe ń fún a fún ẹ ní letter of termination. And in addition, you must not go with the car. Sir, ẹ wò Ọlọ́run bá mo fi bẹ̀yìn. Tó bá ní ẹ̀ṣẹ̀ kan tí mo ti ṣẹ̀ ẹ jẹ́ kí n mọ̀. I'm ready to make amends. Kọ́lá ò ṣẹ̀ mí lẹ́ṣẹ̀ kankan. But the truth ni wípé ìràwọ̀ wa kò bára wọn mu. Kò bára wọn mu at all. But sir, ẹ rántí pé. Then shut up! Don't tell me that! Just move out. And don't forget all my instructions. Is that clear? Call her out of my office! Yes, sir.
máa fún chairman kọ́kọ́rọ́ mọ́tò. Ṣé kò sí o? No. Oh, see. And again, kọ́kọ́rọ́ office kò bá mi tí kò fún chairman. Later you. Ọ̀gá yín ti jẹ tán. Ó máa wò ewé tí súnkò nìyẹn. Ẹ̀yin èèyàn ṣá ẹ má sọ kan tójú yín ó tù. Kò lè yẹ ó dákọ̀